káàbọ̀ padà yín ará ilé, ètò Miliki Express ṣì ń tẹ̀síwájú lórí Orísun original number 1. Jẹ́kẹ̀sì, ẹ kú ìjókòó. Ṣé. Ó ga, ojú ẹ̀rín yìí gan-an ó lágbára. Ó hàn pé owó yìí ẹ̀ ń jẹ ni lójú méjèèjì. Àdúrà ni. Dọ́là tó lọ sókè ò ti affect ẹ̀yin rárá. Torí ẹni tó bá rí yín kò lè sọ pé dọ́là ti lọ sókè. Dọ́là yẹn ó affect o. Báwo ló ṣe affect? Ó affect gbogbo nǹkan tí wọ́n lọ́jà. Ẹ lóòótọ́ ni tó bá fẹ́ ra débi pé tó bá fẹ́ gọ̀kadà ọlọ́kadà bá sọ pé dọ́là don go báwo kí ló dé kí ló kọ ọlọ́kadà kan dọ́là ṣé dọ́là lọ fi ń re epo ni ẹ̀jẹ̀jẹ̀ àtẹ̀kẹ̀ easy pẹ̀lú ọ̀rọ̀ dọ́là yẹn èèyàn lọ́jà o ìgbà tá à ń sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ à ń sọ̀rọ̀ iṣẹ́ ọwọ́ à ń sọ̀rọ̀ iṣẹ́ ọwọ́ àti kéèyàn kàwé ìwé ṣe kókó gan because ó sọ pé education is the best legacy àti kékeré ìgbà táwọn primary school náà ti máa ń sọ bẹ́ẹ̀ fún wa gbàtà dẹ̀dàgbà náà a rí i pé bẹ́ẹ̀ náà ló ṣe rí that is the only legacy tí òbí lè fún ọmọ tó jẹ́ pé tó máa lè dá dúró on his or her own pé okay o dáàdì mi àti mọ́mì mi ti gbìyànjú lórí mi wọ́n ti sì mí dé ibi tí ẹ̀rù ò ti ní bá mi àmọ́ nígbà lóde tòní nítorí pé ìgbà tó ń kọ́ wa yẹn Nàìjíríà ọgọ ẹ má jà fi gẹ́ẹ̀tì nǹkan tí mò ń sọ nísìnyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló lọ sí school tí wọ́n ṣe tán tí ò sì ṣe wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá padà wá lọ kọ́ṣẹ́ ọwọ́ ìgbà tẹ́yìn sọ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sọ pé ẹ ṣe computer science ní school bẹ́ẹ̀ni ẹ ṣe computer science after tẹ́ ṣe computer science computer firm ló yẹ kẹ́ wà báyìí under normal circumstances àmọ́ báyìí ń sìn ìdí fashion láti báyìí fashion tá dẹ̀ ń wí iṣẹ́ ọwọ́ ni kí ni ẹ̀yin rí sọ sí ìwé kíkà àti iṣẹ́ ọwọ́? Ìwé kíkà ó wà very important tí èèyàn bá kàwé ó ní ibi tí èèyàn lè dé pẹ̀lú iṣẹ́ ọwọ́ gan but ó dáa kí èèyàn kàwé tó bá kàwé tó yege tó bá iṣẹ́ ọwọ́ bá wùn ẹ́ kí èèyàn ṣe ọwọ́ tí ó bá tiẹ̀ wùn ẹ́ ó sì máa ń dáná kí èèyàn ṣe nǹkan kó ṣe ọwọ́ nítorí iṣẹ́ ọwọ́ ni wọn ò lè gbà lọ́wọ́ èèyàn ọ̀gá kankan ò lè sáàkẹ́ nídìí iṣẹ́ ọwọ́ ẹ̀. Possible. So ó máa ń da kí ọ̀tí ẹ̀ máa ṣe ń gbà míì tó bá ń ṣe ọwọ́ ìyẹn ló ń pè ní money by the side. ìyẹn lẹ tún gbọ́ yẹn o owó ẹ̀gbẹ́ kan bẹ́ẹ̀ ni. láti ọ̀tẹ́ pé ìgbà yẹn táwọn ọmọ mi wá bá ti jẹ́ tíṣà bẹ́ẹ̀ yẹn tó ti ṣe tán skul tán padà sílé wọn yà wá nǹkan mi ṣe bóyá ń kọ́ sí ṣọ́ọ̀bù wọn ṣàtúnfi nǹkan mi ìgbàlẹ́gbẹ̀ẹ́ nítorí pé iṣẹ́ aláṣejẹ òwò aláṣẹ là wọ́n sọ pé iṣẹ́ aláṣẹ jẹ yes òwò aláṣẹ là ṣe ìtẹ́ bá ń ṣe business has no limit. Exactly. èèyàn tí ó jí pẹ̀lú 100 naira lẹ́ni as a businessman ó lè di ọ̀la kó wọ̀ 10 million bọ́rọ̀ business ṣe rí nìyẹn bí sì tó bá jẹ́ pé okay o earring lẹ́ ń tà tí èèyàn kan déédéé wá sí ṣọ́ọ̀pù yín sí tó sọ pé àwọn tẹ̀ fẹ́ kẹ́ supply òun ní púpọ̀ ẹ̀ ẹ̀yin ẹ mọ adúrú owó tó máa rí bẹ́ẹ̀ àmọ́ tó bá yẹ pé ṣé oṣù lẹ́ ń ṣe kò ṣáà ní díparí oṣù kó jẹ́ pé ìwọ tó ń gba 40,000 lóṣù kan sọ di 80,000 níparí oṣù wàá ṣiṣẹ́ ọdún mélòó kan kó tẹ̀ di pé wọ́n tó increase ẹ̀ díẹ̀ kó tó fowó díẹ̀ kún ẹ ti gẹ́ẹ̀tì kan tí mo sọ báyìí níṣó gbogbo èèyàn especially obìnrin àtọkùnrin náà ó yẹ ká níṣẹ́ ọwọ́ kan ó yẹ ká ní òwò kan tí àwa náà máa ṣe tó dẹ̀ jẹ́ pé fashion tá à ń wí náà ó pẹ̀lú òwò gidi tí a lè dáwọ́lé fashion tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní kọ́ tó bá di level kan ẹ̀ náà àwòpọ̀ ẹ̀ tún fẹ́ mú nǹkan báyìí mọ́ ẹ fẹ́ mú nǹkan báyìí mọ́ títí tó máa fi dòdìndín àbí nígbà tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ṣé ẹ tẹ̀ ti wà nílé ọkọ rárá? Àmọ́ ti wà nílé ọkọ gbà tí mo bẹ̀rẹ̀. Ẹ ti wà nílé ọkọ ṣé kò dẹ̀ dí ilé ọkọ yín lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ yín àti ilé ọkọ ṣé wọn kò dí lọ́wọ́ lára in fact ó tún help sí mi. Báwo ló ṣe help? Because ẹni tó bá ní ọkọ tó wà supportive á lè understand understand career mi understand nǹkan tí iṣẹ́ yẹn tó entail. A dúpẹ́ pé ọkọ yín wọ́n jẹ́ the best husband in the whole world. Bí ẹ ṣe sọ wípé wọ́n tẹ̀ dín lọ́wọ́ in fact àwọn gan ló tẹ̀ tún máa ń kó owó sílẹ̀ náà tún máa support yín kó yá ṣe báyìí ṣe tọ̀hún. A dúpẹ́ pé wọ́n tẹ̀ fún yín ní ààyè. Tẹ̀yin ọkùnrin tẹ̀ ń wò wá nílé o ẹ má jẹ́ kí ìyàwó kan jókòó sílẹ̀ jẹ́ káwọn náà ṣiṣẹ́ kan wáṣẹ́ kan ṣe nítorí pé oníláárí kò sẹ́ni tó mọ̀ra ọ̀la lábúrò dẹ̀ níṣẹ̀lẹ̀ lágbára Ọlọ́run. Ní àtìgbà tẹ́ tí wá ń kọ́ iṣẹ́ tẹ́ tí ń ṣe iṣẹ́ ìrádà àgbà tẹ́ tí ń ṣe kí ni àwọn àdójúkọ tí ẹ wá ń dojúkọ rárá? Àwọn àdójúkọ yẹn ó pọ̀ díẹ̀ kò dẹ̀ tún pọ̀ àkọ́kọ́ nípa iná
ṣé mọ̀ pé gbogbo èèyàn ló fẹ́ ṣòwò láti kò tẹ́ tó fẹ́ ṣòwò short ṣé mọ̀ tí ò bá sí iná a máa lo generator dẹ̀ kẹ̀rí ó involve fuel maintenance so gbogbo yẹn nígbà tí iná ò bá sí fún ọjọ́ méjì ọjọ́ kan a máa lo fuel so ìyẹn wà ní àwọn challenges tàtún ni so apart from that náà àwọn kan díẹ̀ but gbogbo ẹ̀ náà. Àwọn àdójúkọ wo lẹ wá ń dojúkọ pẹ̀lú àwọn kọ́sítọ́mà yín ipò kí o bóyá ẹ ti forí yín rò pé style máa fit ẹni báyìí ẹnìyẹn wá wọ̀ tán wá wò pé àǹtí mi láìkí káṣọ máa rí báyìí lára mi láì kó ṣe kinní kan ṣé àwọn challenges bẹ́ẹ̀ yẹn ó máa ń dìde láàrin méjì. Well to be honest mi tí ro challenges bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni designer comes in place tó yàtọ̀ sí tailor because iṣẹ́ wa ni yí pé ó kàwọ́ body type kàdé bá wọn ránṣọ tó máa fit wọn yí pé bí akéwọn mẹ́rin daṣọ tí ó tóbi jù ìyẹn máa wálẹ̀ kankan bọ̀ yí pé kí customer ní àwọn aṣọ báyìí àti rè. Báwo lẹ ṣe máa wá ń yan kọ́lọ̀ torí mo mọ̀ pé ẹ̀yin ò kí ń lo kọ́lọ̀ kan fi ránṣọ bí tẹ́ bá wọ aṣọ ọrùn mi yìí sí ìgbà tẹ́ mú kọ́lọ̀ yìí tán ẹ wá wò pé kẹ́ fi àǹkárá sí apá ẹ̀ báwo lẹ ṣe máa ń ṣe àwọn combination yẹn. Well colours mo ní good sense of colours náà then kò ṣe gbogbo colour náà ló gbọ́dọ̀ match àwọn colour mi máa wà tó máa off or tó máa bá aṣọ mu so tá bá wo irú àwọn colours bẹ́ẹ̀ pẹ̀lú fabrics and match it together and òun náà ló ń dùn. Ó ga òun náà ló dùn ní ìgbà kan sẹ́yìn ẹ sọ fún mi pé ẹ lọ sókè òkun mo bèèrè lẹ́yìn pa pé kí lẹ fẹ́ lọ ṣe ẹ sọ pé à ń pààrọ̀ iṣẹ́ yín náà lẹ ń bá lọ mo á rò lọ́kàn mi pé ṣé iṣẹ́ yìí ni àbẹ́tún ti níṣẹ́ mi. Iṣẹ́ yìí náà ni fashion ṣé wọn pé èèyàn ò lè mọ̀ tán then tí bí mo ṣe sọ tẹ́lẹ̀ mi lọ́kọ ní ilé ìwé so since mo ti dojúkọ tí mo dẹ̀ ní passion fún máa kakún kàkà dáadáa so mo lọ kọ́ fashion designing. Basically designing ní ìlú UK. Ní UK ẹ ti lọ kọ́. Ìgbà tó bá ń kọ́ yín yẹn ṣé practical ni mo máa kọ́ yín àbí theory? Practical and theory. Wọ́n máa kọ́ yín papọ̀. Bẹ́ẹ̀ni. Ṣé wọ́n máa sọ fún yín pé tẹ́ bá ti rí lẹ̀ parí báyìí ni kẹ́ ṣe approach designing tẹ́ bá ti rọ́rọ̀ bọ̀ báyìí lẹ ṣe máa ṣe tẹ́ bá ti rí ọmọdé àbí kò yé mi ẹ ṣáà ti ẹ̀yàn náà díẹ̀ fún wa káwa náà mọ̀. Wọ́n kọ́ wa nípa matching of colours wọ́n kọ́ wa nípa bá ṣe máa rí àwọn èèyàn bá ṣe máa ti attend sí group bá ṣe máa gba contract a lè máa fi model wa ká fi tajà bá ṣe máa fi àwọn aṣọ yẹn wéra wọn bá ṣe máa draw bá ṣe máa yà wọ́n yaṣọ tó bá fẹ́ so ó pọ̀ díẹ̀ you understand but gbogbo ẹ̀ náà àwọn aṣọ yẹn àti àwọn àwòrán àti bá ṣe máa merge àwọn different fabrics together so gbogbo ẹ̀ náà lọ́kọ́ wa ní àpapọ̀. Gbogbo ẹ̀ pátápátá lọ́kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa yàwòrán náà wà nínú iṣẹ́ tailoring iṣẹ́ designing náà torí kò sí bẹ́ẹ̀ tẹ̀ ṣe máa sọ pé fẹ́ ránṣọ fún yàn tẹ́ẹ̀ní kọ́kọ́ yà kó wò pé tí bá rán tán báyìí ló ṣe máa rí o tí bá rán tán báyìí lápá ẹ̀ ṣe máa rí o tí bá rán tán báyìí ní waist ẹ̀ ṣe máa rí lára yín o iṣẹ́ yẹn lóòótọ́ iṣẹ́ tó gbòòrò ni nígbà tí ẹ wá ń kọ́ yẹn lọ́hùn ẹ mọ̀ pé níbí báyìí tẹ bá ń kọ́ṣẹ́ lọ́wọ́ designer yálà lọ́wọ́ designer ni àbí lọ́wọ́ tailor àwọn ẹ̀gbin kan wà tó máa fi ń ráyàn lára ṣó rí bẹ́ẹ̀ náà lókè òkun. Kò rí bẹ́ẹ̀ o. Ẹ sọ tòótọ́ o. Kò rí bẹ́ẹ̀ o ṣe mọ̀ ní lókè òkun mo ò lè sọ pé ní báyìí pé gbogbo ẹ̀gbin náà là ń rí bó ṣùgbọ́n kò sí ẹ̀gbin kankan nítorí àti ọmọdé àti àgbàlagbà àti aláwọ̀ funfun dúdú kan náà ni wá so wọ́n máa wo bí bẹ́ ṣe rí wọ́n lọ ṣe máa gbà yín fún wọn máa fi kọ́ yín àwọn míì wà tó jẹ́ pé wọ́n ti kàwé tóbi nǹkan náà lájọ ń ṣe ń bẹ̀ so kò sẹ́gbin. Kò sí ẹ̀gbin ní iṣẹ́ tẹlọkọ́ lókè òkun àmọ́ tó bá fẹ́ kọ́ ń bìbà ẹ̀gbin máa ń wà ẹ jẹ́ ká yẹra wa wò ó. Èmi ò sọ bẹ́ẹ̀ o lẹ́yìn lọ́gá ilé iṣẹ́ náà. Èmi ò sọ bẹ́ẹ̀ o. Bóyá ẹ sọ bẹ́ẹ̀ bóyá ẹ sọ bẹ́ẹ̀ orí ètò yìí náà lájọ wà ẹ̀yin ará ilé ẹ jẹ́ ká dókè lọ́hùn tí a bá padà dé àtẹ̀mí àtàlejò mi a ṣì wà nílé agodo à ń bọ̀. Adùnmáradán bébé Adùnmáradán
I'm sorry, Connie. Joda kuma boy. Any food you my sweet potato. Oh yeah, you want me, Connie? Go back. I don't never see anybody that fight like you before. Foster.